èèyàn márùn-ún tó pàdánù ẹ̀mí wọn léde lásìkò tí wọ́n fẹ́ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ oríire kéde ìgbésẹ̀ tó kàn lórí ìṣẹ̀lẹ̀ náà. ọwọ́ tẹ̀ o ọwọ́ ikọ̀ agbófinró tẹ Adéyẹmí Adéníyì ẹni tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn pé ó ṣe ìdásílẹ̀ ayédèrú àjọ iléeṣẹ́ ìjọba Presidential Foreign Intervention Promotion Council PFIPC. ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní dípò kí gómìnà Ṣèyí Mákindé máa ké sí àjọ UN, wọ́n ní kó fi ara rẹ̀ sílẹ̀ fún ìwádìí lórí ọ̀rọ̀ 7.7 billion naira owó ọkọ̀ òfurufú asọ́lù àti àwọn ọ̀rọ̀ míì. ó dójú ẹ̀ o, àwọn ajínigbé jí àwọn ikọ̀ ọmọ ogun Nàìjíríà mẹ́ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní Zamfara béèrè fún 50 billion naira gẹ́gẹ́ bí owó ìdóòlà ẹ̀mí wọn. ọ̀dọ́kùnrin kan tún dágbére fáyé lẹ́yìn tí àwọn afurasí ọmọ ìsọta ẹgbẹ́ òṣèlú APC ṣe ìkọlù sí ní Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé lórí bí ìgbésẹ̀ ìdóòlà tó ṣiṣẹ́ ní Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣe lè ṣiṣẹ́ ní àwọn agbègbè míì tí ìṣòro ààbò wà ní Nàìjíríà. Mohammed Ngozi ló ń ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. mo rántí pé èmi ló kàn làkòrí ìpolongo yín, kí wàá ló kan Burna Boy, Davido àti Àṣàkẹ́ nínú kí wọ́n máa gbójúṣe yín ṣe. Falz ló fèsì bẹ́ẹ̀ fún aya rẹ̀ Tinubu. àlùfáà ìjọ kátólíìkì ọmọ Nàìjíríà kan tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà dágbére fáyé lẹ́yìn pípàṣẹ fún un pé kó padà sí orílẹ̀‐èdè Nàìjíríà. ayọ̀ àti ìdùnnú ńlá gba ọkàn ọmọ Nàìjíríà kan lákòókò tó ń dúpẹ́ lẹ́yìn tó bí ọmọ 4 lẹ́ẹ̀kan ṣoṣo ní ọmọ 50 ọdún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí 3 pẹ̀lú ẹ̀sùn jíjí àti bíba àwọn ohun amáyédẹrùn pàtàkì jẹ́ ní agbègbè Gàmbàrí ní Igbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọwọ́ pálábá afurasí àjọmọ̀gbé méjì ségi o. ọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n pẹ̀lú dídòòlà ọmọ ọdún 5 tí wọ́n jí gbé nìbàdàn. olùrànlọ́wọ́ tẹ́lẹ̀ rí fún àjọ DSS ti ṣàlàyé bí àwọn ẹ̀ka ààbò ṣe fi ipá mú àwọn ajínigbé láti tú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire sílẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Mákindé forúkọ àwọn èèyàn 5 tó pàdánù ẹ̀mí wọn léde lásìkò tí wọ́n fẹ́ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ Oríire kéde ìgbésẹ̀ tó kàn lórí ìṣẹ̀lẹ̀ náà. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ pé lóòótọ́ làwọn èèyàn ìpínlẹ̀ náà lè máa lu bẹ̀m̀bẹ́ pẹ̀lú ijó ọpẹ́ báyìí lẹ́yìn táwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ táwọn ẹ̀ṣọ́ elétò ààbò dóòlà lọ́wọ́ ajínigbé ti darapọ̀ mọ́ ẹbí wọn tán. àmọ́ gómìnà ní ìbànújẹ́ wà nínú ìdùnnú tó ṣubú lu ayọ̀ náà. gómìnà ní bó tilẹ̀ jẹ́ pé inú oníkálukú dùn nípìnlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta tí wọ́n gba òmìnira lọ́wọ́ ajínigbé. Mákindé ní ìròyìn ayọ̀ náà tún ní ìbànújẹ́ nínú torí pé àwọn èèyàn kan pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń gbìyànjú láti dóòlà àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Mákindé tẹ̀síwájú wípé lára àwọn èèyàn tó kú ní olùkọ́ méjì wà, ọ̀gbẹ́ni Joel Adéṣíyàn tí wọ́n pa lọ́jọ́ tí ìjínigbé náà ṣẹlẹ̀ àti díákónì Jọ̀wọ́n Ọlálẹ́yẹ tó kú sí àkàtà àwọn ajínigbé. ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lórí fọ́nrán tó ṣàfihàn bí àwọn ajínigbé náà ṣe dùnbù ọ̀gbẹ́ni Michael Oyèdòkun, olùkọ́ tó jára mọ́ṣẹ́ táwọn jàǹdùkú ajínigbé yìí pa ní ìfọ̀nàfọ̀nṣù. a ò lè gbàgbé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò, àwọn ọlọ́dẹ àtàwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn nípìnlẹ̀ Ọ̀yọ́ tí ẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ náà rìn. ọmọ ogun FA Isaac, ọ̀gbẹ́ni Adigun Suaibu, ọ̀gbẹ́ni Isa Saliu, ọ̀gbẹ́ni Rafiu Ayuba àti ọmọ ogun kan tí n kò mọ orúkọ rẹ̀. ó tún gbóṣùbà fún ọ̀gbẹ́ni Bámidélé Paul tó farapa yánnayànna tó ń gba ìtọ́jú lọ́wọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wá rọ àwọn aráàlú wípé kí wọ́n sì wà lójúfò bí wọ́n ti ń dunnú wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ Oríire ti gba òmìnira torí àwọn agbésùmọ̀mí kì í ṣe ẹ̀ràn rírọ̀. Mákindé ní bí àwọn agbésùmọ̀mí ti ń ṣọṣẹ́ láwọn ẹkùn míì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fi hàn pé wọn kì í tètè kúrò níbi tí wọ́n bá ti ń ṣọṣẹ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tún sọ pé ó ṣe pàtàkì láti rí wípé ètò ààbò tó péye wà láwọn ìlú tó wà lágbègbè Igbó Ọba Old Ọ̀yọ́ National Park. gómìnà náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń ṣàkóso igbó náà, ṣùgbọ́n ó ní ìjọba òun yóò sa ipá rẹ̀ láti dáàbò bo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. a ó máa bẹ̀rẹ̀ sí tọpinpin bí ẹnikẹ́ni ṣe rìn báyìí lágbègbè Igbó Old Ọ̀yọ́ National Park. a ó sì tún máa ṣiṣẹ́ pọ̀
pẹ̀lú àwọn olùgbé àwọn ìlú tó wà lágbègbè Ìgbọ̀ọ̀bà náà. Bí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ oríire ṣe darapọ̀ mọ́ ẹbí wọn báyìí kò túmọ̀ sí pé iṣẹ́ ti parí, kódà iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gẹ́gẹ́ bí gómìnà Ọ̀yọ́ ṣe sọ, mo ń fi àsìkò yìí kéde pé lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ ló máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó fi mọ́ àjọ ìṣọ̀kan àgbáyé UNO láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí gan-an. Èyí kì í ṣe láti bu ẹnu àtẹ́ lu iṣẹ́ táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń ṣe, àmọ́ ìwádìí yìí ṣe pàtàkì láti lè mọ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ láabi náà. Ojúṣe ìjọba àpapọ̀ ni láti pèsè ètò ààbò tó péye fún aráàlú. Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ mọ àwọn tó ṣiṣẹ́ láabi yìí kí irú rẹ̀ má bàa lè ṣẹlẹ̀ mọ́. Èyí kì í ṣe ọ̀rọ̀ òṣèlú, àmọ́ ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ òdodo fáwọn tí wọ́n jí gbé àtàwọn tí wọ́n ṣekú pa. Mo wá fi ń dá gbogbo àwọn òbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé ìjọba kò ní bẹ́sùbẹ̀gbà láti pèsè ètò ààbò tó péye ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ wa. Ìjọba mi sì máa rí i pé gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ló fojú winá òfin. Mákindé ló ṣàlàyé bẹ́ẹ̀. Ọwọ́ tẹ̀ o, ọwọ́ ikọ̀ agbófinró ti tẹ Adéyẹmí Adéníyì, ẹni tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn pé ó ṣe ìdásílẹ̀ ayédèrú àjọ iléeṣẹ́ ìjọba Presidential Foreign Intervention Promotion Council PFIPC. Ṣáájú nílé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti pàṣẹ wípé kí wọ́n fọwọ́ òfin mú ọmọ-ọba Adéníyì lẹ́yìn tó kọ̀ láti yọjú sílé ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù keje ọdún 2026 yìí. Adájọ́ Muhammed Umar pàṣẹ náà lẹ́yìn tí agbẹjọ́rò iléeṣẹ́ ọlọ́pàá tó gbé Adéyẹmí lọ sí ilé ẹjọ́ Wisdom Madaki dá àbá náà fún ilé ẹjọ́. Ẹ̀sùn oníkókó mẹ́jọ tó dá lórí ìwé yíyí, jìbìtì àti pípe ara rẹ̀ ní nǹkan tí kò jẹ́ ni wọ́n fi kàn án. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀gbẹ́ni Genesis Francis tó jẹ́ agbẹjọ́rò Adéyẹmí kéde wípé yóò yọjú sílé ẹjọ́, àmọ́ tí kò padà yọjú síbẹ̀. Lẹ́yìn náà ni ìgbìmọ̀ olùpẹ̀jọ́ sọ pé ó ti tó ìgbà mélòó kan báyìí tí Adéníyì kò ti yọjú sílé ẹjọ́ nígbàkúgbà tí ìgbẹ́jọ́ náà bá ti fẹ́ wáyé. Agbẹjọ́rò àwọn ọlọ́pàá sọ fún ilé ẹjọ́ wípé ó ti di ìgbà 5 tí Adéyẹmí ti kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Báyìí ni agbẹjọ́rò ọlọ́pàá rọ ilé ẹjọ́ pé kó pàṣẹ wípé kí wọ́n fọwọ́ òfin gbé e, èyí tó sọ pé ó wà ní ìbámu pẹ̀lú abala 394 ìwé òfin Nàìjíríà. Agbẹjọ́rò Adéyẹmí tako àbá náà, ó sì sọ pé oníbàárà òun kọ̀ láti yọjú sílé ẹjọ́ torí àwọn tó ń dúnkòokò mọ́ láti ṣekú pa á. Ọ̀gbẹ́ni Francis wá rán ilé ẹjọ́ létí wípé Adéyẹmí yọjú sí ilé ẹjọ́ lọ́jọ́ 14 oṣù karùn-ún tí ìgbẹ́jọ́ náà wáyé. Lẹ́yìn tí ó gbọ́ àwíjàre àwọn agbẹjọ́rò méjèèjì tán ni adájọ́ pàṣẹ pé káwọn agbófinró lọ fọwọ́ òfin mú. Adájọ́ náà fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni Adéyẹmí ti yọjú sílé ẹjọ́ láti ìgbà tí ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀. Adájọ́ Umar wá pàṣẹ fún ikọ̀ agbófinró láti mú Adéyẹmí wá sílé ẹjọ́ lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún yìí. Àmọ́ ní báyìí gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́, àwọn agbófinró ọlọ́pàá ti nawọ́ gan Adéyẹmí lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday níbìkan tí wọ́n ló farapamọ́ sí. Ṣáájú ni àtẹ̀jáde kan sọ pé ààrẹ Tinubu ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí ìwé ìgbanisíṣẹ́ tí adarí àjọ òfégè náà Adéníyì Adéyẹmí Matthew ń lò. Ìwádìí náà ni yóò tún tú àṣírí bí ọ̀gbẹ́ni Adéníyì Adéyẹmí Matthew ṣe rí ìwé ìgbanisíṣẹ́ láti ọ́fíìsì ààrẹ títí tó fi di ẹni tó ń ṣojú ìjọba Nàìjíríà níwájú àwọn aṣojú ìjọba ilẹ̀ òkèèrè míì. Bákan náà ni ìjọba yóò tún ṣèwádìí bó ṣe ń gba físà lórúkọ rẹ̀, bó ṣe ń ṣí onírúurú àpò ìṣúná láwọn ilé ìfowópamọ́ àtàwọn nǹkan míì tó ṣe lórúkọ ìjọba àpapọ̀ Nàìjíríà. Ọ̀nànúgà tún tẹ̀síwájú pé ààrẹ fẹ́ mọ ohun tó fún afurasí náà ní ìgboyà àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ bó ṣe rí ìwé ìgbanisíṣẹ́ ìjọba àpapọ̀ gbà lórúkọ ìjọba. Àtẹ̀jáde náà sọ pé ìwádìí náà yóò tú àṣírí bó ṣe rí àti bó ṣe ń lo ayédèrú ìwé láti ṣojú ìjọba, bó ṣe ṣí àwọn àpò ìṣúná ní onírúurú ilé ìfowópamọ́, bí owó ṣe ń wọ inú àwọn àpò ìṣúná náà àti ibi tí owó ọ̀hún ti ń wá, àwọn báńkì tó ń lò àtàwọn tó jẹ́ kí iṣẹ́ rẹ̀ ṣeé ṣe. Ààrẹ tún pàṣẹ pé kí ICPC ṣèwádìí àwọn kùdìẹ̀kudiẹ tó wà nílé iṣẹ́ ìjọba tí afurasí náà gbà wọlé àti ọ̀nà tí yóò fi dí àwọn kùdìẹ̀kudiẹ náà kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú. Gẹ́gẹ́ bó ṣe sọ, ààrẹ pàṣẹ fún gbogbo iléeṣẹ́ ìjọba kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ICPC nínú ìwádìí náà, kí wọ́n sì fún àjọ náà ní ohun tó bá béèrè fún ìwádìí rẹ̀. Iléeṣẹ́ ààrẹ ní ọ̀rọ̀ náà jẹ́ èyí tó burú jáì
tó sì lágbára láti dójú ti ààrẹ àti ìjọba Nàìjíríà lágbàáyé. Iléeṣẹ́ ìròyìn Punch jábọ̀ pé Ọ̀nànúgà sọ fún akọ̀ròyìn òun pé ìwádìí tí wọ́n ṣe ti fi hàn pé ayédèrú ni ìbuwọ́lù olórí òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà tó wà lórí ìwé ìgbanisíṣẹ́ afurasí tó ń tukọ̀ ayédèrú iléeṣẹ́ ọ̀hún jẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní dípò kí gómìnà Ṣèyí Mákindé máa ké sí àjọ UN, wọ́n ní kó fi ara rẹ̀ sílẹ̀ fún ìwádìí lórí ọ̀rọ̀ 7.7 billion naira owó ọkọ̀ òfurufú asọ́lù àti àwọn ọ̀rọ̀ míì. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàpèjúwe ìpè tí gómìnà Ṣèyí Mákindé pè kí àjọ ìṣọ̀kan àgbáyé UN wá ṣèwádìí lórí ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ohun ìtìjú. Ẹgbẹ́ náà tún sọ pé ọ̀rọ̀ tí gómìnà náà sọ jẹ́ ohun tó yà wọ́n lẹ́nu. APC ṣe ìkéde yìí nínú àkọsílẹ̀ kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Wàsíù Sádàrí fọwọ́ sí ní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, gómìnà Mákindé pe àjọ ìṣọ̀kan àgbáyé UN ní ọjọ́ Ajé láti wá ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A tún gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní oṣù karùn-ún ni wọ́n dóòlà ní ọjọ́ Ẹtì lẹ́yìn tí Mákindé gba àwọn tí wọ́n dóòlà náà ní ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ajé. Ó tún ké sí àjọ UN láti wá dá sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ní ìdáhùn rẹ̀, APC sọ pé dípò kí gómìnà máa pe UN, ó yẹ kí ó fi ara rẹ̀ sílẹ̀ fún ìwádìí lórí àwọn ẹ̀sùn pé wọ́n yí owó ìjọba ìbílẹ̀ padà lọ sí ibòmíràn, ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti pípa àwọn ará Ìgàngán ní ọ̀nà tí kò tọ́ pẹ̀lú ọ̀rọ̀ ríra ọkọ̀ òfurufú alábòójútó ìlú tó jẹ́ 7.7 billion naira. Ẹgbẹ́ náà tún ní kí Mákindé ṣàlàyé lórí ẹ̀sùn ìtanràn tó ní ṣe pẹ̀lú ríra ọkọ̀ panápaná, owó ìrànlọ́wọ́ tó tó 50 billion naira fún àwọn tó farapa nínú ìbúgbàmù Bódìjà àti àdéhùn ilé ìtajà Àgbòwò. Nínú àkọsílẹ̀ náà, Wàsíù Sádàrí sọ pé kò yẹ kí Mákindé pe ìrú ìpè bẹ́ẹ̀. Ó fi kún pé ọ̀pọ̀ nǹkan ló lè fà á tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé fi ṣẹlẹ̀. Ó ní Nàìjíríà ti ń dojúkọ ìṣòro àwọn ajínigbé àti àwọn ìwà ọ̀daràn míì tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì lè ṣokùnfà rẹ̀. Ṣùgbọ́n ohun tó ń jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn máa ṣàníyàn ni pé láti ọdún 2019 tí gómìnà Mákindé ti wọ ọ́fíìsì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti di ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó ń dojúkọ àwọn ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ jùlọ ní apá gúúsù orílẹ̀-èdè yìí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní oṣù méjì sẹ́yìn sì ti ń dáhùn sí púpọ̀ nínú àwọn ìbéèrè tí àwọn ènìyàn ti ń bi í léèrè. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fi gbogbo nǹkan sí òṣèlú títí kan ààbò àti àlàáfíà àwọn ará ìpínlẹ̀ náà. Tó bá jẹ́ pé ó ṣe pàtàkì lóòótọ́ fún Mákindé láti pe àjọ UN, ó yẹ kí ó ní ìgboyà láti fi ara rẹ̀ hàn fún ìwádìí lórí ẹ̀sùn yíyí owó ìjọba ìbílẹ̀ padà, ìjínigbé àti pípa àwọn ará Ìgàngán, ọ̀rọ̀ ọkọ̀ òfurufú alábòójútó ìlú tó jẹ́ 7.7 billion naira, ẹ̀sùn ọkọ̀ panápaná, níní àwọn ohun ìjà olóró lọ́wọ́ Mukaila Auxiliary àti àwọn míì, owó ìrànlọ́wọ́ ìbúgbàmù Bódìjà tó jẹ́ 50 bílíọ̀nù náírà, àdéhùn ilé ìtajà Àgbòwò, ẹ̀sùn àtúnṣe pápákọ̀ òfurufú Ìbàdàn àti pápá eré ìdárayá pẹ̀lú àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀yáwó àti àwọn ọ̀rọ̀ míì. Ó dójú ẹ̀ o, àwọn ajínigbé jí àwọn ikọ̀ ọmọ ogun Nàìjíríà 3 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde ní Zamfara béèrè fún 50 mílíọ̀nù náírà 50 million naira gẹ́gẹ́ bí owó ìdóòlà ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà tó ń tóni lọ́wọ́, lásìkò ìgbà tí àwọn ikọ̀ náà rìnrìn àjò kọjá agbègbè Anka ní ìpínlẹ̀ Zamfara ní àwọn ajínigbé agbébọn sì kọlù sí wọn, dá ọkọ̀ tí wọ́n wà nínú rẹ̀ dúró tí wọ́n sì kó gbogbo àwọn tó wà nínú ọkọ̀ náà lọ pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun 3 náà àti dẹ́rẹ́bà awakọ̀. Àwọn ikọ̀ ọmọ ogun Nàìjíríà 3 yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìkẹ́kọ̀ọ́ ogun tí wọ́n sì ti fara kásá ìjínigbé látọwọ́ àwọn ajínigbé tí wọ́n fura sí pé wọ́n jẹ́ báńdíìtì ní ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Sahara Reporters ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 lẹ́yìn tí àwọn ọmọ ogun náà parí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde wọn ní ibùdó ọmọ ogun 26 26NA ní Kaduna. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi hàn, ó yẹ kí ọmọ ogun Nàìjíríà kó wọn láti Kaduna dé Zuru ní ìpínlẹ̀ Kebbi ni, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n sọ pé wọ́n fi wọ́n sílẹ̀ ní Gusau ní ìpínlẹ̀ Zamfara ní alẹ́. Wọ́n sì pàṣẹ fún wọn pé kí wọ́n máa bá ìrìn àjò wọn lọ sí ibi tí wọ́n ń lọ ní òwúrọ̀ ọjọ́ kejì. Gẹ́gẹ́ bí orísun ìròyìn náà sì sọ, àwọn ọmọ ogun 3 àti àwọn arìnrìn-àjò míì ni wọ́n jọ gun ọkọ̀ láti ibùdó ọkọ̀ ní Gusau sí Zuru. Nígbà tí wọ́n dé agbègbè Anka, àwọn ajínigbé agbébọn dá ọkọ̀ náà dúró, wọ́n sì kó gbogbo àwọn tó wà nínú
ọkọ̀ náà lọ. Ní ìbẹ̀rẹ̀, àwọn ajínigbé náà béèrè owó ìdóòlà 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà, ṣùgbọ́n lẹ́yìn náà wọ́n dínkù sí mílíọ̀nù 5 5 mílíọ̀nù náírà fún olúkúlùkù ẹni tí wọ́n jí gbé. Àwọn ẹbí àwọn ọmọ ogun náà sọ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ ọmọ ogun létí, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ 13 tí ìjínigbé náà ti ṣẹlẹ̀, kò sí ìgbésẹ̀ ìdóòlà tàbí ìdáhùn kankan láti ọ̀dọ̀ ọmọ ogun. Onímọ̀ nípa ètò ààbò kan náà jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà nínú fídíò kan lórí ayélujára. Ó sọ pé òun ti bá àwọn ẹbí àwọn ọmọ ogun náà sọ̀rọ̀. Ó ṣàlàyé pé ọmọ ogun 6 ló wà nínú ọkọ̀ náà ní ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n 3 sá àsálà nígbà tí àwọn ajínigbé kọlu ọkọ̀ náà. Lára àwọn 3 tó sá àsálà náà, ọ̀kan péré ni wọ́n ti rí nígbà tí wọn kò tí ì mọ ibi tí àwọn 2 yòókù wà. Bẹ́ẹ̀ lòun náà jẹ́rìí sí pé 50 mílíọ̀nù náírà ni àwọn ajínigbé náà kọ́kọ́ ń béèrè, ṣùgbọ́n lẹ́yìn náà ni wọ́n dín owó náà kù sí mílíọ̀nù 5 náírà 5 mílíọ̀nù náírà fún ẹnì kọ̀ọ̀kan. Nínú fọ́nrán fídíò rẹ̀, ó ṣàfihàn àwọn àwòrán àwọn olùfarakásá náà, ó sì tọ́ka sí àwọn ọmọ ogun 3 náà. Ó sọ pé àwọn ẹbí wọn wà nínú ìbànújẹ́ ńlá, wọn kò sì ní agbára láti san owó ìdóòlà tí àwọn ajínigbé ń béèrè. Ní ìparí, ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó burú tó bani nínú jẹ́. Ó ní ó jẹ́ ohun ìtìjú pé àwọn ajínigbé ti ń gbé àwọn ọmọ ogun Nàìjíríà. Ó fi kún pé ó ṣòro láti gbà pé àwọn ọmọ ogun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìkẹ́kọ̀ọ́ tí wọ́n sì ń padà sí ilé kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n ti di olùfarakásá ìjínigbé báyìí. Ọ̀dọ́kùnrin kan tún dágbére fáyé lẹ́yìn tí àwọn afurasí ọmọ ìsọ̀ta ẹgbẹ́ òṣèlú APC ṣe ìkọlù sí ní Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀dọ́kùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abíọ́dún Sàbúrì Kàbírù ni wọ́n ní àwọn afurasí ọmọ ìsọ̀ta ẹgbẹ́ òṣèlú APC kan yìnbọn pa ní ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù keje. Gẹ́gẹ́ bí orísun kan tó bá Sahara Reporters sọ̀rọ̀ ṣe sọ, ẹni tí wọ́n ní ó ń darí ẹgbẹ́ àwọn afurasí náà ní Akínkúnmi Àlàbí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ojúyọ̀bọ. Wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè ilé oúnjẹ Yomi Right tó súnmọ́ ilé ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ní Ìkirè. Orísun náà sọ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ mi ìṣẹ̀lẹ̀ ní Ìkirè ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù keje níbi tí ọ̀dọ́kùnrin kan tí wọ́n pè ní Abíọ́dún Sàbúrì Kàbírù ti pàdánù ẹ̀mí rẹ̀. Ó tún ṣàlàyé pé gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìí ṣe sọ, Kàbírù àti ọ̀rẹ́ rẹ̀ ń gun alùpùpù lọ lákòókò tí wọ́n pàdé àwọn afurasí ọmọ ìsọ̀ta ẹgbẹ́ òṣèlú APC náà ní agbègbè Yomi Right. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àwọn ẹlẹ́rìí ní àwọn afurasí náà lé Kàbírù láti ibi ìṣẹ̀lẹ̀ náà rí kọjá ojú pópó márosẹ̀ sí inú ilé ìjọba ìbílẹ̀ kí wọ́n tó yin ìbọn mọ́ ní àdúgbò kan tó súnmọ́ ilé ìjọba náà. Wọ́n sọ pé ó kú ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Orísun náà tún sọ pé àwọn ọlọ́pàá láti ẹ̀ka ọlọ́pàá Ìkirè gba òkú rẹ̀, wọ́n sì gbé lọ sí ilé ìgbókùpamọ́sí ní ilé ìwòsàn Olúyọ̀rọ̀ Àpòmù. Orísun náà fi kún pé ìṣẹ̀lẹ̀ náà ti mú ìbẹ̀rù bá ọ̀pọ̀lọpọ̀ ará ìlú níwọ̀n bí wọ́n ṣe ń ṣàníyàn nípa ìṣẹ̀lẹ̀ ìwà ipá tó ń ṣẹlẹ̀ léraléra tí wọ́n sì sọ pé ó ń ṣe pẹ̀lú ìjà òṣèlú ní agbègbè náà. Síbẹ̀ ní àsìkò tí ìròyìn náà jáde, Sahara Reporters sọ pé kò tí ì sí àrídájú láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé gbogbo ìgbìyànjú láti bá agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí Sakaraya sọ̀rọ̀ ló ń já sí pàbó. Àwọn ẹ̀sùn wọ̀nyí ń wáyé lákòókò tí ọ̀rọ̀ òṣèlú ń gbóná ṣáájú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé lórí bí ìgbésẹ̀ ìdóòlà tó ń ṣiṣẹ́ ní Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣe lè ṣiṣẹ́ ní àwọn agbègbè míì tí ìṣòro ààbò wà ní Nàìjíríà. Mohammed Ngoche ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olùrànlọ́wọ́ gbogbogbò fún olùdarí àjọ DSS tẹ́lẹ̀, Mohammed Ngoche, ti ṣàlàyé ìdí tí iṣẹ́ ààbò tó dá lórí ìmọ̀ tó yọrí sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi lè ṣiṣẹ́ nínú gbogbo ọ̀rọ̀ ìjínigbé. Nígbà tó ń ṣàlàyé ìdí tí irú àṣeyọrí bẹ́ẹ̀ kò fi tí ì hàn ní àwọn ìpínlẹ̀ bíi Borno, Plateau àti Benue bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ka ààbò ní agbára. Ngoche sọ pé ìṣẹ̀lẹ̀ ààbò kọ̀ọ̀kan ní àwọn ipò
àti àyídáyidà tirẹ̀. Ó sọ èyí nígbà tó ń bá Channels Television sọ̀rọ̀ lórí ètò The Morning Brief ní ọjọ́rú. Ó dáhùn àwọn ìbéèrè tí wọ́n béèrè pé níwọ̀n bí àwọn ẹ̀ka ààbò ṣe ṣàṣeyọrí láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ oríire là lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n fi wà ní ìgbèkùn, kí ló dé tí irú iṣẹ́ bẹ́ẹ̀ kò fi ṣeé ṣe ní àwọn ìpínlẹ̀ míì tí ìjínigbé àti ìkọlù ti ń ṣẹlẹ̀. Ó ní òótọ́ ni pé ìjínigbé ọ̀pọ̀ tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n kí n tó sọ ohunkóhun mo fẹ́ sọ̀rọ̀ nípa àìnígbọkànlé tí àwọn kan ní sí àwọn ẹ̀ka ààbò. Ẹ jọ̀ọ́ ẹ kọ́ láti ní ìgbọkànlé nínú àwọn tó ń ṣiṣẹ́ ààbò wa. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n sì ń ṣàṣeyọrí ní ọ̀nà tiwọn. Fún gbogbo iṣẹ́ ààbò tó ṣàṣeyọrí tí ẹ bá rí, ó ṣeé ṣe kí wọ́n ti dá 5 sí 10 dúró kí wọ́n má bàa ṣẹlẹ̀. Àṣeyọrí wọ̀nyí kò rọrùn rárá. Nítorí náà ó yẹ kí á dín ọ̀rọ̀ àìnígbọkànlé yìí kù. Ngozi sọ pé àyídáyidà tó yí ìjínigbé oríire ká yàtọ̀ pátápátá sí ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè míì. Ó ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti iṣẹ́ ààbò kọ̀ọ̀kan ní ọ̀nà tirẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ní oríire kò dàbí ohun tó ń ṣẹlẹ̀ ní Borno. Àwọn agbọ̀ndàn òṣèlú àti àwọn nǹkan míì tó mú kí àwọn ajínigbé lọ sí oríire kò jọ ohun tó ń ṣẹlẹ̀ ní Gwoza. Èmi fúnra mi ọmọ Gwoza ni mí, wọ́n sì ti kọlu Gwoza rí. Ọ̀pọ̀ àwọn ènìyàn wá sì wà ní ìgbèkùn, ṣùgbọ́n ohun tó yí ìṣẹ̀lẹ̀ tọ̀dọ̀ wa ká yàtọ̀ pátápátá sí ohun tó ṣẹlẹ̀ ní oríire. Ó tún sọ pé ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìwà ipá tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau máa ń sábà jẹ́ ẹ̀san láàrin àwọn àwùjọ. Ó ní tí ẹ bá wo ìṣòro Plateau dáadáa, ẹ ó rí i pé púpọ̀ nínú rẹ̀ ló jẹ́ ìkọlù gbígba ẹ̀san. Tí wọ́n bá pa ọmọ Birom kan, àwọn Fúlàní náà yóò ti mọ̀ pé ìdáhùn lè wá láti ọ̀dọ̀ àwọn Birom. Bákan náà, tí àwọn Birom bá kọlu àdúgbò Fúlàní tí wọ́n pa ènìyàn tí wọ́n sì gba màálù wọn, kò sí ẹni tó nílò láti sọ fún wọn pé àwọn náà ò fẹ́ gbẹ̀san. Nípa bí àwọn ẹ̀ka ààbò ṣe ṣètò iṣẹ́ ìtúsílẹ̀ ní oríire, Ngozi sọ pé kò yẹ kí wọ́n máa fi gbogbo ìgbésẹ̀ wọn hàn síta torí pé iṣẹ́ ààbò kìí ṣe ohun tí à ń ṣe ní ojú gbogbo ènìyàn. Ó ní iṣẹ́ ààbò kìí ṣe ohun tí a máa ń ṣe lórí ojú ìwé ìròyìn tàbí lórí rédíò àti tẹlifíṣàn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn ajínigbé náà kọ́kọ́ dojúkọ ilé ẹ̀kọ́ náà láti fi ipá mú kí ìjọba àpapọ̀ tú àwọn olórí ẹgbẹ́ Ansaru kan tí wọ́n fi sẹ́wọ̀n sílẹ̀, ṣùgbọ́n lẹ́yìn náà àwọn ẹ̀ka ààbò bẹ̀rẹ̀ sí lo ipa tó lágbára lé wọn lórí. Ó sọ pé àwọn ẹ̀ka ààbò tún mú àwọn olórí wọn, àwọn ènìyàn wọn àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn. Lẹ́yìn èyí ni àwọn ajínigbé bẹ̀rẹ̀ sí bá àwọn ẹ̀ka ààbò sọ̀rọ̀ láti mọ ohun tí wọ́n fẹ́, ṣùgbọ́n gbogbo àwọn ohun tí wọ́n béèrè ni a kọ̀. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wà lábẹ́ ìfúngunmọ́ tó lágbára. Ìfúngunmọ́ náà yí padà láti ọ̀dọ̀ ìjọba sí ọ̀dọ̀ wọn. Ó sọ pé àwọn ẹ̀ka ààbò dí gbogbo ọ̀nà tí àwọn ajínigbé fi ń rí oúnjẹ, ohun ìjà àti ìròyìn, wọ́n sì yí ibi tí wọ́n wà ká. Ó ní wọn kò jẹ́ kí wọ́n rí oúnjẹ, wọn kò jẹ́ kí wọ́n rí ohun ìjà, wọ́n sì gbé àwọn tó ń fún wọn ní ìròyìn. Nígbà náà ni wọ́n mọ̀ pé kò sí ọ̀nà míì ju kí wọ́n juwọ́ sílẹ̀ lọ. Ó tún sọ pé lẹ́yìn tí wọ́n ti fi àwọn tí wọ́n jí gbé sílẹ̀, àwọn ẹ̀ka ààbò tẹ̀síwájú láti bá àwọn ajínigbé náà jà. Ó ní wọ́n pa àwọn kan lára wọn, àwọn mìíràn sì fara pa gidigidi. Wọ́n mú wọn lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n wọ́n kú níbẹ̀. Àwọn tó kù sì ń dojú kọ òfin. Nípa ẹ̀sùn pé òṣèlú máa ń nípa lórí iṣẹ́ ààbò, Ngozi sọ pé olórí rere ló ṣe pàtàkì jù. Ó ní gbogbo ọ̀rọ̀ náà dá lórí irú olórí tó ń darí àwọn ẹ̀ka ààbò. Èmi jẹ́ òṣìṣẹ́ DSS tẹ́lẹ̀, mo mọ olùdarí gbogbogbò fún àjọ DSS láti ìgbà tá a ti jẹ́ òṣìṣẹ́ tuntun. Ó jẹ́ ẹni tí ó fi gbogbo ìgbésí ayé rẹ̀ ṣiṣẹ́ lórí iṣẹ́ ààbò. Ó mọ̀ pé kò yẹ kí òṣèlú ga ju ààbò lọ. Ààbò ni ohun tó ṣe pàtàkì jùlọ ní iwájú rẹ̀. Ó tún rọ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n má ṣe retí ojútùú kíákíá sí gbogbo ọ̀rọ̀ ààbò. Ó ní kì í ṣe pé nígbà gbogbo tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí gbogbo ènìyàn ń ké pé kí wọ́n ṣe èyí tàbí tọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò ṣeé ṣe. Iṣẹ́ ààbò kì í ṣiṣẹ́ báyìí. Tó bá rọrùn tó bẹ́ẹ̀ ni kò sí ọmọ Nàìjíríà kankan tí yóò wà ní ìgbèkùn. Ó nílò ìsapá púpọ̀ àti ìfaradà. Àwọn ọmọ orílẹ̀-èdè sì tún gbọdọ̀ ní òye sí i. Mo rántí pé èmi ló kàn lákòrí ìpolongo yín. Kí wá ló kan Burna Boy, Davido àti Àṣàkẹ́ nínú kí wọ́n máa gbójúṣe ń ṣe? Falz ló fèsì bẹ́ẹ̀ fún aya rẹ̀ Tinubu. Gbajúgbajà akọrin tàkasúfè Falz ti fèsì sí ọ̀rọ̀ tí aya rẹ̀
Olúrẹ̀mí Tinubu sọ tó fi rọ àwọn gbajúgbajà olórin olókìkí bíi Davido, Burna Boy àti Àṣàkẹ́ pé kí wọ́n lò nínú ọ̀rọ̀ wọn láti dá àjọ aṣèrànlọ́wọ́ sílẹ̀ kí wọ́n sì máa ran àwọn aláìní lọ́wọ́ ní Nàìjíríà. Nígbà tó ń fèsì sọ̀rọ̀ náà, Falz béèrè pé kí ló dé tí aya rẹ̀ fi ń retí pé àwọn olórin ló máa ṣe iṣẹ́ tí ó yẹ kí ìjọba wọn ṣe. Ó ní ṣé ojútùú àwọn ìṣòro Nàìjíríà nìyẹn ni? Ṣé dídá àwọn àjọ onírànlọ́wọ́ sílẹ̀ ni yóò yanjú ìṣòro Nàìjíríà ni? Ó ní èrò aya rẹ̀ náà kò bójúmu rárá. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní bí a bá wo iye owó tí ìjọba ná lórí ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun àti ọkọ̀ òfurufú tuntun pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kojú ìṣòro ètò ààbò àti gbogbo ìṣòro tí àwọn èèyàn orílẹ̀-èdè ń kojú, ìbéèrè ni pé ibo ni ohun tó ṣe pàtàkì jùlọ wà nínú ètò ìṣèjọba yín? Falz ní àwọn olórin wọ̀nyí tí aya rẹ̀ mẹ́nubà ọ̀dọ́ sì ni wọ́n jẹ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ lọ́wọ́, nítorí náà kí aya rẹ̀ ó má di ẹrù wúwo lé wọn lórí. Ó ní kí ó má fi ojúṣe ìjọba kọ́ wọn lọ́rùn. Ó ní èyí tí aya rẹ̀ sọ náà ojúṣe ìjọba ni, kì í ṣe tiwọn. Ó ní ṣé ẹnikẹ́ni bẹ̀ wọ́n pé kí wọ́n wá ṣe ìjọba ni? Ó ní ìjọba jẹ́ ìránṣẹ́ fún gbogbo ènìyàn, ó sì yẹ kí àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Nítorí náà kí wọ́n ó ṣe ohun gbogbo tó yẹ láti tún orílẹ̀-èdè yìí ṣe. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun rántí dáadáa pé àkòrí ìpolongo wọn nígbà náà ni èmi ló kàn. Nítorí náà àwọn ló kàn láti ṣe àtúnṣe sí ìṣòro àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe àwọn gbajúgbajà akọrin náà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun ò tí ì rí ohun tó ya òun lẹ́nu tó bẹ́ẹ̀ rí pé kí ìjọba ó máa sọ fún aráàlú láti bá yanjú ìṣòro tí ó wà ní ìkápá rẹ̀ gẹ́gẹ́ bí ìjọba. Ó ní ọ̀rọ̀ náà ò ṣe gbọ́ sétí rárá kí aya rẹ̀ ó lọ tún èrò rẹ̀ pa. Àlùfáà ìjọ Kátólíìkì ọmọ Nàìjíríà kan tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà dágbére fáyé lẹ́yìn pípàṣẹ fún un pé kó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Àlùfáà ìjọ Kátólíìkì ọmọ Nàìjíríà kan tó ń ṣiṣẹ́ ní Massachusetts ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Reverend Benjamin Okimadu, ti gbẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí wọ́n ní kó fi orílẹ̀-èdè Amẹ́ríkà sílẹ̀ kó sì padà sí Nàìjíríà, ibi tí ó ti máa ń sọ pé òun bẹ̀rù fún ààbò ẹ̀mí òun. Gẹ́gẹ́ bí Archdiocese of Boston ṣe sọ, Madu, ẹni ọmọ ọdún 54, kú ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 ní ilé rẹ̀ ní Linfield, Massachusetts. Láti ọdún 2021 ni ó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà ìjọ ilé ìwòsàn àti olùdarí ìjọ kan ní Cape Annie. Ìwé iṣẹ́ ẹ̀sìn ìrìn àjò rẹ̀ sì yẹ kí ó parí ní ọjọ́ 29 oṣù keje. Gẹ́gẹ́ bí ìròyìn Boston Globe ṣe sọ, Diocese Abakaliki ní Nàìjíríà, ibi tí ó ti jẹ́ ọmọ ìjọ, ti pàṣẹ pé kó padà sí ilé kíákíá láti bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tí wọ́n yàn sí ní ọjọ́ 4 oṣù kẹjọ. Ìròyìn náà sọ pé Madu ti jẹ́ kó hàn kedere pé òun ò fẹ́ padà sí Nàìjíríà nínú ọ̀rọ̀ tó sọ fún àwọn ọmọ ìjọ rẹ̀ ní oṣù tó lọ àti nínú àtẹ̀jíṣẹ́ ìdágbére tó fi sí ojú òpó ìjọ ṣáájú ikú rẹ̀. Ó sọ pé pípadà sí Nàìjíríà kì í ṣe ìfẹ́nú òun, ṣùgbọ́n pé àwọn ìṣòro tí mi ò lè ṣàkóso ti mú kí ìgbà mi ní orílẹ̀-èdè Amẹ́ríkà dópin. Ní ọjọ́ àìkú tó ṣáájú ikú rẹ̀, wọ́n sọ pé Madu ní ìṣòro ìbẹ̀rù ọkàn tó lágbára nígbà tó ń wakọ̀ lọ sí ilé ìjọsìn, wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú pàjáwìrì. Gẹ́gẹ́ bí ẹ̀dà àtẹ̀jíṣẹ́ inú ilé ìjọ ti National Catholic Register rí ṣe fi hàn, Archbishop Richard Eni ti Boston sọ fún àwọn àlùfáà ẹlẹgbẹ́ rẹ̀ pé Madu pa ara rẹ̀ ní ọ̀nà tó kún fún ìbànújẹ́. Síbẹ̀ àkọsílẹ̀ tí Archdiocese of Boston fi síta fún gbogbo ènìyàn kò sọ pé ó fi ipá gba ẹ̀mí ara rẹ̀. Ní apá kejì, US Nigeria Civil Society Coalition sọ nínú àkọsílẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí Punch Online àti àwọn iléeṣẹ́ ìròyìn míì pé Madu wà lábẹ́ ìdààmú ọkàn tó pọ̀ gan-an àti ìbẹ̀rù nípa pípadà sí agbègbè kan níbi tí àwọn àlùfáà Kátólíìkì ti ń dojúkọ ìjínigbé àti ìpànìyàn. Ẹgbẹ́ náà tún sọ pé ìdádúró nínú àtúnṣe físà rẹ̀ torí àwọn ìlànà ìwé ìgbélùú tuntun ní Amẹ́ríkà jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó ní ipa lórí ohun tó ṣẹlẹ̀. Nínú àkọsílẹ̀ náà wọ́n ní ìbànújẹ́ tó wà nínú àwọn ìlànà tó lágbára wọ̀nyí farahàn gbangba ní ọjọ́ keje oṣù keje ọdún 2026 nígbà tí àlùfáà Benjamin Okimadu, àlùfáà Kátólíìkì ọmọ
Nàìjíríà ọmọ ọdún 54 fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀. Wọ́n bí Mandu ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 1972 ní Nàìjíríà. Wọ́n sì yàn sí ipò àlùfáà ní St. Teresa Cathedral, Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi. Ó yẹ kí ó ṣe ayẹyẹ ọdún 25 rẹ̀ nínú iṣẹ́ àlùfáà ní ọjọ́ 7 oṣù keje, ìyẹn ọjọ́ 5 lẹ́yìn ikú rẹ̀. Ó ti ṣiṣẹ́ ní Archdiocese of Boston fún nǹkan bíi ọdún 6 lábẹ́ físà iṣẹ́ ẹ̀sìn. Agbẹnusọ Archdiocese of Boston Terence Doninion sọ fún Boston Globe pé kò sí ọ̀nà míì lábẹ́ ìlànà ìwé ìrìnàjò lọ́wọ́lọ́wọ́ ní Amẹ́ríkà láti tún físà Madu ṣe. Madu ti sọ ní gbangba ní ọ̀pọ̀ ìgbà pé òun bẹ̀rù láti padà sí Nàìjíríà níbi tí àwọn àlùfáà ti ń dojúkọ ìjínigbé àti ìpànìyàn ní àwọn ọdún díẹ̀. Ọmọ ìjọ kan ní Holy Family Church, Allen Lessig, sọ fún Boston Globe pé òun wà lára àwọn tó bẹ̀bẹ̀ sí àwọn olóṣèlú ní Amẹ́ríkà pé kí wọ́n wá ọ̀nà tí Madu fi lè máa tẹ̀síwájú láti gbé ní orílẹ̀-èdè náà. Nínú àkọsílẹ̀ àpapọ̀ tí ẹgbẹ́ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní òkè òkun àti àwọn ẹgbẹ́ Christian fi síta ní ọ̀sẹ̀ yìí, wọ́n pe àwọn aláṣẹ Amẹ́ríkà pé kí wọ́n ṣe àtìlẹ́yìn dídá àwọn ọmọ Nàìjíríà padà sí orílẹ̀-èdè wọn dúró, kí wọ́n sì fún àwọn ọmọ Nàìjíríà tó wà ní Amẹ́ríkà ní ìwé ìgbélùú ìgbà díẹ̀ temporary protected status kí wọ́n lè máa gbé níbẹ̀ lábẹ́ ààbò fún ìgbà díẹ̀. Ayọ̀ àti ìdùnnú ńlá gba ọkàn ọmọ Nàìjíríà kan lákòókò tó ń dúpẹ́ lẹ́yìn tó bí ọmọ 4 lẹ́ẹ̀kan ṣoṣo ní ọmọ 50 ọdún. Obìnrin ọmọ 50 ọdún kan ní Nàìjíríà ti sọ bí ó ṣe bí ọmọ 4 lẹ́ẹ̀kan náà, ọmọkùnrin 2 àti ọmọbìnrin 2 lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ó fi ń dúró de ìgbéyàwó àti àsìkò àtilọ́mọláyé. Olúṣọlá Ọlọ́nàdé pín ẹ̀rí ìyanu yìí ní ọjọ́ Àìkú lákòókò ìsìn ní ilé ìjọsìn Redeemed Christian Church of God RCCG Solid Rock Parish tó wà ní agbègbè Òjòdú ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí Ọlọ́nàdé ṣe sọ, ó ṣègbéyàwó ní ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2023 ní ọmọ ọdún 57 lẹ́yìn ìgbà pípẹ́ tí ó fi ń retí ọkọ. Lẹ́yìn ìgbéyàwó náà, ó gbàdúrà pé kóun má ṣe dúró pẹ́ kí òun tó di ọlọ́mọláyé. Lákòókò tó wà nínú oyún, àyẹ̀wò àkọ́kọ́ fi hàn pé àwọn ọmọ náà lè jẹ́ ìbejì, ṣùgbọ́n lákòókò àwọn àyẹ̀wò tó tẹ̀lé, wọ́n sọ pé ó lè jẹ́ ọmọ 3 tí yóò sì padà di ọmọ 4 lẹ́yìn tó bí àwọn ọmọ náà. Ó ní orúkọ mi ni Olúṣọlá Ọlọ́nàdé, fún ọdún 57 Olúṣọlá Adéníyì ni wọ́n máa ń pè mí. Mo ṣe ìgbéyàwó ní ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2023 lẹ́yìn ìgbà pípẹ́ tí mo fi ń retí ọkọ. Mo ti máa ń sọ pé mi ò fẹ́ dúró lẹ́ẹ̀mejì. Mo ti dúró de ọkọ, mi ò sì fẹ́ tún dúró de ọmọ. Mo lóyún ní ọdún tó kọjá. Nígbà tá a lọ fún àyẹ̀wò àkọ́kọ́, dókítà sọ pé ìbejì ni òun rí. Mo sọ fún ọkọ mi pé kódà kò jẹ́ ọmọ kan ṣoṣo ni, inú mi yóò dùn torí pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí pè mí ní mọ́mì Ṣọlá. A tún lọ fún àyẹ̀wò kejì. Dókítà mi sọ pé ọmọ 3 ni òun rí. Nígbà tá a padà lọ, dókítà náà bi mí pé mélòó ni wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀. Mo sọ pé 3. Ṣáájú ìgbà yẹn, mo ti ní ìṣòro díẹ̀. Lẹ́yìn náà, dókítà sọ pé mo rò pé ọmọ 4 ni mò ń rí. Ó yà mí lẹ́nu. Mo sì sọ fún ọkọ mi pé mi ò ní padà sílé. Ọlọ́nàdé bí àwọn ọmọ 4 náà ní ọjọ́ 6 oṣù kẹta ọdún 2026, ọ̀sẹ̀ 3 péré kí ó tó pé ọmọ 50 ọdún ní ọjọ́ 21 oṣù kẹta. Ó sọ pé ìbejì jẹ́ ohun tó wọ́pọ̀ nínú ìdílé àwọn, ṣùgbọ́n ó jẹ́ ohun tó ń ya àwọn ẹbí rẹ̀ lẹ́nu pé ó bí ọmọ 4 lẹ́ẹ̀kan náà. Ó fi kún pé ohun tó jẹ́ kí ẹ̀rí yìí dára jù ni pé mo bí àwọn ọmọ náà ní ó kù ọ̀sẹ̀ 3 kí n pé ọmọ 50 ọdún. Mo pé ọmọ 50 ọdún ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 2026. Ọ̀pọ̀ ìbejì ló wà nínú ìdílé wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ẹ̀mí mi sí. Ọlọ́run ṣọ́ mi àti àwọn ọmọ mi. Gbogbo wa sì wà láàyè àti ní àlàáfíà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí 3 pẹ̀lú ẹ̀sùn jíjí àti bíba àwọn ohun amáyédẹrùn pàtàkì jẹ́ ní agbègbè Gàmbàrí ní Ìgbán ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọlọ́pàá lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú afurasí 3 ní ìbáṣepọ̀ pẹ̀lú bíba àwọn amáyédẹrùn pàtàkì ìjọba jẹ́
ní ìpínlẹ̀ náà. Wọ́n sọ pé iye àwọn ohun èlò tí wọ́n bàjẹ́ náà jẹ́ nǹkan bíi igba mílíọ̀nù náírà 200 million naira. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ èyí nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ rẹ̀ CSP Ọláyínká Àyànládé fọwọ́ sí tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn oníròyìn ní òwúrọ̀ ọjọ́rú. Àyànládé ṣàlàyé pé wọ́n mú àwọn afurasí náà ní agbègbè Gàmbàrí orílẹ̀ Igbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn tí wọ́n mú náà ní Waheed Ayinde, Muhammed Sani àti Hasan Ibrahim. Ó sọ pé wọ́n mú wọn ní ìbáṣepọ̀ pẹ̀lú gbígbé àwọn ojú ọ̀nà ọkọ̀ ojú irin ní ọ̀nà tí kò bófin mu. Nínú àkọsílẹ̀ náà, Àyànládé sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tún ṣàṣeyọrí nínú ìpolongo rẹ̀ láti dojúkọ ìpalára sí ọrọ̀ ajé àti bíba àwọn ohun amáyédẹrùn pàtàkì orílẹ̀-èdè jẹ́. Àṣeyọrí yìí mú kí a lè mú afurasí mẹ́ta tí a gbà pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan tó ń ba ojú ọ̀nà ọkọ̀ irin jẹ́, a sì tún gba àwọn irin tí wọ́n jí tí iye wọn fẹ́rẹ̀ tó igba mílíọ̀nù náírà. Ó fi kún pé àṣeyọrí wọn lẹ́yìn tí ọmọ ìlú kan fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Lẹ́yìn tí a gba ìròyìn tó dájú náà, àwọn ọmọ ẹ̀ka monitoring unit ti iléeṣẹ́ ọlọ́pàá yára lọ sí agbègbè Gàmbàrí ní orílẹ̀ Igbọ́n níbi tí wọ́n ti dá àwọn afurasí náà dúró ní ọjọ́ 4 oṣù keje ọdún 2026 ní aago kan kọjá ìṣẹ́jú 55 ọ̀sán kí wọ́n tó kó àwọn ohun èlò tí wọ́n jí náà lọ sí ibi tí wọ́n ń gbé e lọ. Ó tún sọ pé àwọn afurasí náà ní Waheed Ayinde ọmọ ọdún 54, Muhammed Sani ọmọ ọdún 27 àti Hasan Ibrahim ọmọ ọdún 22. Wọ́n lọ́wọ́ nínú gbígbé àwọn ojú irin tí wọ́n ti bàjẹ́ ní ọ̀nà tí kò bófin mu. Àwọn ohun tí wọ́n gbà padà lákòókò ìṣẹ̀lẹ̀ náà ni àwọn irin ojú irin tí iye wọn fẹ́ tó igba mílíọ̀nù náírà pẹ̀lú ọkọ̀ akẹ́rù owó kan tó ní nọ́mbà ìforúkọsílẹ̀ CAL 972XA Cross River tí wọ́n fura sí pé wọ́n fi ń kó àwọn ohun tí wọ́n jí náà lọ. Ọwọ́ pálábá afurasí àjọmọ̀gbé méjì ségi o. Ọlọ́pàá náwó gan wọn pẹ̀lú dídòlà ọmọ ọdún 5 tí wọ́n jí gbé nìbàdàn. Adégbòye Ṣèyí Sunday ẹni ọdún 37 àti Adégbòye Elijah Adéfẹ́mi ẹni ọdún 25 ni wọ́n ti wà ní ẹ̀ka tó ń tọpinpin ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí lẹ́yìn tọ́wọ́ bá wọn fún ẹ̀sùn jíjí ọmọbìnrin kan Fíkáyọ̀ Gbémiga ọmọ ọdún 5 gbé nílùú Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá padà rí ọmọdébìnrin náà gbà padà láì fi ara pa lẹ́yìn tó lò tó ọ̀sẹ̀ kan lákàtà àwọn tó jí gbé náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fi síta sí ṣàlàyé, ọjọ́ 3 oṣù keje ọdún 2026 yìí ni àwọn afurasí náà wọ ilé àwọn òbí Fíkáyọ̀ tó wà lágbègbè Ìyànà Ọ̀fà nílùú Ìbàdàn lọ́nà àìsọ́ tí wọ́n sì jí gbé lọ. Lẹ́yìn tí wọ́n jí ọmọ náà gbé ni wọ́n béèrè fún mílíọ̀nù 10 náírà owó ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe wí. Wọ́n sì ti gba mílíọ̀nù kan nínú owó náà kí ọwọ́ pálábá wọn tó padà ségi. Bí ọwọ́ ọlọ́pàá ṣe bá àwọn afurasí tí wọ́n tún gba ọmọ náà kalẹ̀ gẹ́gẹ́ bí DSP Ọláyínká Àyànládé ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi léde. Ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé níléeṣẹ́ ọlọ́pàá náà ló ṣiṣẹ́ lórí bí ọwọ́ ṣe tẹ àwọn afurasí náà àti bí wọ́n ṣe dóòlà Fíkáyọ̀ Gbémiga. Ìmọ̀ ẹ̀rọ àti àwọn ìlànà ìtọpinpin míì ló ní ikọ̀ àtọpinpin náà lò tí wọ́n fi mọ ibi tí àwọn afurasí ajínigbé náà farapamọ́ sí. Nígbà tó di ọjọ́ 11 oṣù keje ọdún 2026 yìí ní ikọ̀ àtọpinpin náà ṣe àṣeyọrí lórí ìwádìí wọn. Nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ náà ni wọ́n dé ibi tí àwọn èèyàn náà fi ṣe ibùba. DSP Àyànládé fìdí ẹ̀ múlẹ̀ pé agbègbè Mojoyin Mọ́ládé Ìwó Road nìbàdàn ni wọ́n fi ara ṣòkò sí pẹ̀lú ọmọ tí wọ́n jí gbé. Níbẹ̀ ni wọ́n ti gba ọmọdé náà lọ́wọ́ wọn tí wọ́n sì sáré gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Bẹ́ẹ̀ ni wọ́n fi sínkún òfin gbé àwọn tó gbé pamọ́ lórí mílíọ̀nù kan náírà tí àwọn èèyàn náà ti kọ́kọ́ gbà. Ọjọ́ 8 oṣù keje ni wọ́n gbà á bí àlàyé ọlọ́pàá ìlú Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sì ti gbà á gẹ́gẹ́ bí ara mílíọ̀nù 10 tí wọ́n béèrè. Bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n wá yìí tí wọ́n sì ti ń sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá, ìgbésẹ̀ ti ń lọ láti gba mílíọ̀nù kan náà padà lọ́wọ́ wọn báwọn ọlọ́pàá ṣe ṣàlàyé. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìwádìí ń tẹ̀síwájú láti mú àwọn ikọ̀ ajínigbé náà tó bá tún kù.
olùrànlọ́wọ́ tẹ́lẹ̀ rí fún àjọ DSS ti ṣàlàyé bí àwọn ẹ̀ka ààbò ṣe fi ipá mú àwọn ajínigbé láti tú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire sílẹ̀. Olùrànlọ́wọ́ fún olùdarí gbogbogbò àjọ DSS tẹ́lẹ̀ rí Mohammed Ngozi ti ṣàlàyé bí àwọn agbófinró ṣe fi ipá àti ọgbọ́n ààbò mú kí àwọn ajínigbé tó jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ tú wọn sílẹ̀. Nígbà tó ń bá Channels Television sọ̀rọ̀ lórí ètò The Morning Brief ní Ọjọ́rú, Ngozi gbóríyìn fún àwọn ọmọ ogun Nàìjíríà àti àwọn ẹ̀ka ààbò míì fún bí wọ́n ṣe ṣàṣeyọrí nínú iṣẹ́ ìtúsílẹ̀ náà. Ó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti mọyì ìsapá wọn. Ó kọ̀ láti faramọ́ àwọn tó ń sọ̀rọ̀ pé ìjọba àti àwọn ẹ̀ka ààbò kò fi àṣírí gbogbo ohun tó ṣẹlẹ̀ síta. Ó ní ohun tó ṣe pàtàkì jù ni láti yìn wọ́n fún bí wọ́n ṣe gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Ó ní báyìí tí ọ̀rọ̀ náà ti di ohun tí gbogbo ènìyàn mọ̀, kò sí ẹni tó lè fi pamọ́. Ṣùgbọ́n mo rò pé àsìkò yìí kì í ṣe àsìkò tó yẹ fún irú àwọn ọ̀rọ̀ báyìí. Kàkà bẹ́ẹ̀, ó yẹ kí a máa yin àwọn ẹ̀ka ààbò àti gbogbo àwọn tó kópa nínú iṣẹ́ náà fún iṣẹ́ rere tí wọ́n ṣe. Nípa bí iṣẹ́ náà ṣe wáyé, Ngozi sọ pé àwọn agbófinró kọ́kọ́ ya ibi tí àwọn ajínigbé náà wà sọ́tọ̀, wọ́n sì dí gbogbo ọ̀nà tí wọ́n fi ń rí oúnjẹ, ohun ìjà àti ìrànlọ́wọ́ mìíràn gbà. Ó sọ pé àwọn ẹ̀ka ààbò tún dín agbára àwọn tó ń fún àwọn ajínigbé ní ìròyìn kù, èyí sì mú kí wọ́n wà lábẹ́ ìṣòro ńlá. Ó ní àkókò náà, ohun tó di ìṣòro fún wọn ni bí wọ́n ṣe lè parí ọ̀rọ̀ náà láìsí ìjà. Wọ́n ń retí pé àwọn ẹ̀ka ààbò yóò fún wọn ní àǹfààní kan, ṣùgbọ́n ìyẹn kò ṣẹlẹ̀ torí pé àwọn ẹ̀ka ààbò kò fara mọ́ ohun tí wọ́n fẹ́. Ó tún ṣàlàyé pé àwọn ẹ̀ka ààbò yí gbogbo agbègbè náà ká, wọ́n sì dí gbogbo àwọn ibi tó ṣe pàtàkì. Gbogbo agbègbè tó yí ibẹ̀ ká sì wà lábẹ́ ìṣàkóso wọn. Wọn kò jẹ́ kí àwọn ajínigbé rí oúnjẹ, wọn kò jẹ́ kí wọ́n rí ohun ìjà, wọ́n sì ti mú àwọn tó ń fún wọn ní ìròyìn, wọ́n sì lò wọ́n láti gba ìmọ̀ nípa wọn. Wọ́n tún fi àwọn fídíò iṣẹ́ tí wọ́n ṣe ránṣẹ́ sí àwọn ajínigbé, wọ́n sì rí i pé kò sí ọ̀nà mìíràn fún wọn ju kí wọ́n juwọ́ sílẹ̀ lọ. Ngozi sọ pé nígbà tí àwọn ọmọ ogun ń súnmọ́ ibi tí àwọn ajínigbé náà wà, àwọn òṣìṣẹ́ ààbò mẹ́ta pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n tẹ ohun ìbúgbàmù tí wọ́n fi pamọ́ sílẹ̀ mọ́lẹ̀. Ó sọ pé nígbà tí àwọn ajínigbé rí i pé wọn kò lè farada ìkápá àwọn agbófinró mọ́, wọ́n pinnu láti tú àwọn ọmọ náà sílẹ̀. Ó fi kún pé nígbà tí wọ́n rí i pé a ti fẹ́ pa agbára wọn run pátápátá, wọ́n dá àwọn ọmọ náà sílẹ̀ ní ìrètí pé ìyẹn yóò parí ọ̀rọ̀ náà. Lẹ́yìn tí wọ́n ti gba àwọn ọmọ náà là láìséwu, àwọn agbófinró sì tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn sí àwọn ajínigbé. Ẹ ó rí i pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí ni wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ tó fa ìbànújẹ́ àti ìdààmú káàkiri orílẹ̀-èdè tí ó sì mú kí àwọn ẹ̀ka ààbò gbé ìgbésẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti dóòlà wọn. Olórí Olúwaṣìndarayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.